ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé, tó bá ń bọ̀ wá bí kò máa wọlé, tó bá wọlé tán bí kò má jáde ní marhaban bika ya Ramadan. Afẹ́ o, akọ o, Jímọ̀ ní náà ló pinnu oṣù Ṣàbán. Jímọ̀ tí ń bọ̀ ńjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run àti wàánu Ramadan. Báwo ni ìpalẹ̀mọ́ rẹ fún oṣù Ramadan yìí? Ṣé o ti rẹ́dì, ṣé o ti múra lẹ̀? Bó bá fẹ́ ṣe dáadáa ní oṣù Ramadan tó fẹ́ náwó fáwọn èèyàn, àwọn èyí tó kọ́kọ́ ṣe kókó jù òun náà mo fẹ́ kà fún ọ yìí. Ẹni méjì náà ló ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé rẹ. Lẹ́yìn ìgbà tó bá ti wá satisfy àwọn méjèèjì yẹn tán ló wá kókó tó máa náwó sáwọn ẹlòmíín náà. Àkọ́kọ́ làwọn ará alásùnmọ́ rẹ, fámílì rẹ, bàbá, màmá, ẹ̀gbọ́n, àbúrò, ìyàwó, ọmọ, mọ̀lẹ́bí lọ́tún, mọ̀lẹ́bí lósì, gbogbo àwọn tápàrà rẹ bá ká láti ṣe dáadáa sí wọn ní oṣù Ramadan. Kó jẹ́ ráìsì kékeré ló fẹ́ fún, kó jẹ́ 5 naira ló fẹ́ fún ọ. Àwọn ló kọ́kọ́ ṣe kókó, àwọn lọ́rán yan. Lẹ́yìn tó bá fáwọn tán ló wá pa àwọn aláìní. Sórí gbogbo àwọn oní social media tán send message lórí WhatsApp, Instagram kankan pé urgent 2k fún ìfitọ́rù kíní kankan. Gbogbo àwọn yẹn ò ṣe kókó. Àwọn kan wà tó yẹ pé wọ́n ní fóònù, wọ́n ní network, wọ́n ní WhatsApp, wọ́n ní Facebook. Wọ́n ń bẹ lábúlé yín, wọ́n ń bẹ lóko yín. Wọ́n ń retí rẹ ọkọ wá ṣàánú wọn. Tọ́rọ́ lọ́wọ́ bá bù sí ọ lọ́wọ́ rántí wọn. Kì í ṣe dandan ni kí wọ́n dákọ̀ rẹ torí ẹlòmíín bẹ̀rù pé ìfẹ́ kan mọ̀ nílé pé mo ló lọ. Ẹ̀rù Ọlọ́run ni a fún yín, ẹ̀rù Ọlọ́run ni a fún yín. Tí wọ́n bá fún wọn, bẹ́nu bá jẹ àdúrà ni wọ́n ṣe fún ọ. Àdúrà táwọn ilé bá ṣe fún ọ yóò múlẹ̀ ju àdúrà àwọn tí ń bẹ lórí TikTok, Facebook lọ. Wáàsí mi tí ń sọ fún ọ yìí kì í ṣe pé mò ń kọ́ ọ láhùn sáwọn èèyàn, ṣùgbọ́n mò ń kọ́ ọ ní dáadáa sáwọn tó ṣe kókó, àwọn tó ṣọ̀ràn yẹn kó ṣe dáadáa sí ni o. Oṣù Ramadan yìí náà lóṣù tá a ti fàgbàrá kékeré gbá ńlá. Bọ́ bá ti kápá kó ṣe dáadáa sí, ṣe dáadáa káṣíjú ó wọ̀ ọ́. Gbogbo orí rédíò tó ń náwó sí, wọ́n pè ń lọ́tún, wọ́n pè ń lọ́sì, ìrun 10 lójúmọ́. Gbogbo yẹn kọ́, gbogbo yẹn ò wúlò. Wọ́n fún ẹnìkan lẹ́bùn online, bàbá kan ló sponsor ẹ̀, gbogbo yẹn ò wúlò. Èyí tó kọ́kọ́ ṣe kókó jù òun náà làwọn alásùnmọ́ rẹ̀. Lẹ́yìn àwọn alásùnmọ́ rẹ̀ ló kan àwọn aláìní tí wọ́n ní àti gbààwẹ̀ báyìí yóò ṣòro fún wọn, sààrì àti ṣínú ó dọ̀ràn fún wọn. Bẹ̀rù Ọlọ́run kó ṣe dáadáa sí wọn. Sórí gbogbo àwọn tí ń pariwo yẹn tó bá ti pariwo tán láyé kò sí ládàá kankan tó gbọ́n wájú Ọlọ́run ọba. Ṣùgbọ́n àwọn tó yẹ pé wọn mọ̀, wọn náà mọ̀ wọn, ọkàn fún wọn. Àbá tí ẹ mọ̀, ṣùgbọ́n ó súnmọ́ wọn láti fún àwọn yẹn gangan ládàá wọn pọ̀ jù. Olúwa ní wa ati zal qurba haqqahu wal miskina, fún àwọn aládùúgbò, àwọn alásùnmọ́ rẹ̀ kó kọ́kọ́ fún wọn. Lẹ́yìn ìgbà náà kó wá fáwọn aláìní, àwọn olùṣì tí ò sí nǹkan kan lọ́wọ́ wọn. Àbí Ọlọ́ọ̀ba àlekè ọlá kó jẹ́ kí oṣù Ramadan ó bá wa láyé, kó sì wá ràn wá lọ́wọ́ lórí àti gbààwẹ̀ àti ṣe dáadáa àti ṣẹ̀sìn àti ṣèbádàánú rẹ̀, kó wá kà wá kú lóríire tó bá dijọ́ gbọdọ̀ al-qiyamah. Wassalamu alaikum.